àgbà tí ò bá farabalẹ̀ á faragbẹ́gbá ẹ farabalẹ̀ ẹ kó wọn lẹ́gba àgbà tí ò bá farabalẹ̀ ẹ kó wọn lẹ́gba ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ àgbà tí ò bá farabalẹ̀ ẹ kó wọn lẹ́gba ẹ farabalẹ̀. lórí ọ̀rọ̀ ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ẹni tí ayé kò bá fẹ́ bàjẹ́ ẹni tí ilé ayé kò bá fẹ́ dojúrú ẹni tó bá fẹ́ rí wàhálà tó bá fẹ́ rí dààmú ẹ sọ fónítọ̀hún yẹn kó má sọ kábàkábà ọ̀rọ̀ sí ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́. ìmáàmù ìlú kì í ṣẹgbẹ́ àfà òun mo sọ fún yẹn o ìmáàmù ìlú kì í ṣẹgbẹ́ àfà ó ju àwọn lọ o. ẹni bá pọ́n ní nílẹ̀ máa pọ́nlé ẹni bá kọ́ni lábùkù ẹ̀jẹ̀ ká gbà ń kó. ẹni fẹ́ túlé onílé ṣe tí ó tún lè tiẹ̀ ṣe ẹ lọ tún lè tìyín náà ṣe. ẹ mọ̀ wí ẹni tẹ́ bá máa pè láwùjọ pé wá síwájú wá sọ̀rọ̀ kì í ṣe gbogbo èèyàn là ń gbé máìkì fún o. ẹni fẹ́ jẹ́ kí ọmọ òun lògo kò ní gbàdúrà kógo kọ́kọ́ ṣubú. àwọn ò fẹ́ mọ pásítọ̀ kan rí o tàbí àfa kan rí tàbí babaláwo kan rí o tó bá ṣe kábàkábà sí ìmáàmù Ògbómọ̀ṣọ́ àgbà tiẹ̀ o bọ́ǹbù ọ̀rọ̀ burúkú wà lẹ́nu wa o kò gbà kó gbé ọ̀rọ̀ burúkú wà lẹ́nu wa o èpè ńláńlá tá a máa gbé yín ṣẹ́ tó máa yí rundu látòrí yín lórí ọmọ yín lórí ọmọ yín lórí generation kẹwàá tí ó ní tọ́nu yín láéláé ó wà lẹ́nu wa o. ẹlòmíì ò kì máa ń rí máìkì ẹlòmíì ò kì máa ń rí crowd tẹlòmíì bá rí máìkì tó tún wá rí crowd báyìí tábàtàbà ló máa jábọ́ lẹ́nu ẹ̀. nígbà wà lọ́jọ́ kó tẹ́ ń pa òwe kọ́wé kọ́ máa gbé ọmọ àparò sábẹ́ kọ́nà wọn ń gbé ọkà ta ló mú àparò ta ló gbọ́ mú àparò sẹ́gbẹ́ sábẹ́ ta ní àgbàdo tí wọ́n fẹ́ gbìn. Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí abẹ̀yìn arọ̀yìn wípé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa lórí Facebook a wà ní Cubase Master Bracket Òkodoro Yorùbá tẹlifíṣàn TikTok Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí Instagram Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí YouTube wa Òkodoro Yorùbá tẹlifíṣàn ẹ sì má gbàgbé láti tan notification button yín sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí ó máa jáde ẹ bá wa like o ẹ bá wa comment kẹsì bá wa share ojú tẹ fi ń wò wá kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa ẹ̀yin èèyàn wa apá kejì fàyàfàyà lórí ọ̀rọ̀ ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tí àwọn kan lọ sọ kátàkátà ọ̀rọ̀ kan tí ó lọ sọ sí ọ̀gá wa bàbá wa ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ Sheikh Dr. Tolia Yunusa Ayilara II torí ẹ̀ náà mo ṣe wá mo wá fi àkókò yìí pé gbogbo yín pátápátá pé ẹ máa bá wa ṣí ẹ fọ́nrán yìí o kẹ́ẹ̀sì bá wa pe àwọn èèyàn kan jókòó kan wá gbọ́ kó gbà kó gbé ọ̀rọ̀ torí pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó máa tabó nílé o ó máa tabálejò ẹ̀yin èèyàn ẹ pín fọ́nrán yìí kó lọ fáfáfáfá nítorí pé mo fi àkókò yìí sọ fún wa ẹ jẹ́ ká máa pọ́nra wa lé lórí social media yìí o ẹ jẹ́ ká máa pọ́nra wa lé ní online yìí o ẹlòmíì ò kì máa ń rí máìkì ẹlòmíì ò kì máa ń rí crowd tẹ́lòmíì bá rí máìkì tó tún wá rí crowd báyìí tábàtàbà ló máa jábọ́ lẹ́nu ẹ̀. ẹ mọ wí ẹni tẹ́ máa gbé máìkì fún ẹ mọ wí ẹni tẹ́ máa dúró síwájú ẹ̀ torí pé ńgbà míì tẹ́ni yẹn bá fẹ́ kábùkù ó ṣeé ṣe kábùkù yẹn kó tabá yín. ẹ mọ wí ẹni tẹ́ máa pè láwùjọ pé wá síwájú wá sọ̀rọ̀ kì í ṣe gbogbo èèyàn là gbé máìkì fún o kì í ṣe gbogbo èèyàn là fún lórí ọ̀fẹ́ pé kó sọ̀rọ̀ o kì í ṣe gbogbo èèyàn là ń pọ́nlé o ẹni bá pọ́nlé lé la máa pọ́nlé ẹni bá kọ́ni lábùkù ẹ jẹ́ ká tọ̀ lọ sí wàá onítọ̀hún. You do good you collect good you do bad gba búburú ẹlẹ́sẹ̀kẹsẹ̀ ni kò sí pé ká lọ kábọ̀
lórí ọ̀rọ̀ ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Ẹni tí ayé ẹ̀ kò bá fẹ́ bàjẹ́, ẹni tí ilé ayé ẹ̀ kò bá fẹ́ dojúrú, ẹni tó bá fẹ́ rí wàhálà, tó bá fẹ́ rí dààmú, ẹ sọ fónítọ̀hún yẹn kó má sọ kábàkábà ọ̀rọ̀ sí ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ o. Torí ó jura wọn lọ. Ìmáàmù ìlú kì í ṣẹgbẹ́ àfà. Òun mo sọ fún yẹn o. Ìmáàmù ìlú kì í ṣẹgbẹ́ àfà. Ó jura wọn lọ o. Ẹni bá ṣe rere ló máa rí rere o. Ẹni bá ṣe búburú àárí búburú gbà o. A ò kú mọ́ èrí àkọjáwájú yín ẹ̀ kì í ṣàfà wa. Ẹni tá bá jẹ lọ́dọ̀ ẹ̀, ẹni tá bá jẹ lábẹ́ òun la mọ̀ pé èèyàn wà o. Ẹ ṣe rere torí ẹnìkan o, torí ọ̀la ni o. Àwọn ò fẹ́ mọ pásítọ̀ kan rí o, tàbí àfa kan rí, tàbí babaláwo kan rí o. Tó bá ṣe kábàkábà sí ìmáàmù Ògbómọ̀ṣọ́, àgbà tiẹ̀ o. Bọ́ǹbù ọ̀rọ̀ burúkú wà lẹ́nu wa o. Kò gbà kó gbé ọ̀rọ̀ burúkú wà lẹ́nu wa o. Èpè ńláńlá tá a máa gbé yín ṣẹ́, tó máa yí rundu látòrí yín, lórí ọmọ yín, lórí ọmọ yín, lórí generation kẹwàá tí ó ní tọ́nu yín láéláé, ó wà lẹ́nu wa o. Bá a ṣe màdúrà ṣe bẹ́ẹ̀ láwọn la ṣe mèpè iṣẹ́ o. Ẹ̀rìn jìnnà sí ìwáàmù wa Ògbómọ̀ṣọ́ Sheikh Dr. Toliya Yunusa Ayilara, kẹ́ ẹ má bá a kan àbùkù, torí pé ẹ máa kàbùkù o. Ẹni tó bá tẹ pé òun dàgbà tó bá mọ̀ ọ̀rọ̀ sọ sí ìmáàmù Ògbómọ̀ṣọ́, àwa máa kàn lábùkù o. Ìmáàmù tíjú yín kò fẹ́ sọ̀rọ̀ sí yín. Tó bá tẹ̀ sọ pọ́ìntì kan kẹ̀ní òun lẹ máa dì mú, torí ẹ̀ la ṣe jáde wá. Dáadáa máàmù ò lè jà, ṣùgbọ́n ó ní ẹni tó gbójúlé o. Ẹ ṣọ́ra yín o, ẹ ṣọ́ra yín o, ẹ tún fẹnu kọ́bọ̀ o. Àfẹ́ràn àgbàlagbà yín àfiyílẹ̀ o. Àwọn ò mọ̀ ipẹ́ nìkan dàgbà o, kò sẹ́ni kan tá a lè parí pọ̀ lọ́rọ̀ ẹnu wa o, kì í ṣọ̀rọ̀ ẹgbà. Nígbà wà lọ́jọ́ kó tẹ́ ń pa òwe kọ́wé kọ́ máa gbé ọmọ àparò sábẹ́, kọ́ náà wọ́n ń gbé ọkà. Ta ló mú àparò, ta ló gbọ́ mú àparò sẹ́gbẹ́ sábẹ́, ta ni àgbàdo tí wọ́n fẹ́ gbìn. Àbí ẹ̀ mọ orúkọ tẹ́ ń sọ lẹ́nu ni. Ìmáàmù ìlú kì í ṣẹgbẹ́ àfa, ó jìnà síra wọn. Ṣẹ́yìn jẹ́ ìmáàmù ìlú tọ̀dọ̀ yín ni. Ẹni fẹ́ túlé onílé ṣe tí ó tún lè tiẹ̀ ṣe, ẹ lọ tún lè tiyín náà ṣe. Ṣèbí lè tiyín náà ń jó, ìlú tiyín náà ń jó. Bíbélì sọ yìí pé ẹni bá fẹ́ yọ èrún igi ojú ẹnì kejì kó kọ́kọ́ yọ tiẹ̀ náà. Ṣáàrin àwọn ọmọ ìyá yín, ọmọ bàbá yín sẹ́yìn náà, ṣáàrin yìí dán. Gbogbo nǹkan tó yẹ kí gbogbo ọmọ ìyá yín, ọmọ bàbá yín kẹjọ máa jẹ, ṣẹ́yìn nìkan kọ́ lẹ̀ ń jẹ́, ẹ̀yin àtọwọn ọmọ yín àtìyàwó yín. Ṣé ẹ̀yin àtọwọn ọmọ bàbá yín, ṣé ẹ̀ ń kíra yín, ṣó dánmọ́rán, ṣé ìbáṣepọ̀ tó dáa ṣó wà ń bẹ́ẹ̀? Ṣé wọ́n gba tiyín nílùú yín? Ṣé wọ́n gba tiyín ládùúgbò yín? Ṣé wọ́n gba tiyín nínú ilé yín? Ẹ wá fẹ́ máa túlé onílé ṣe, ẹ fẹ́ máa túlé onílù ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí ò dá lẹ́nu. Ṣé bàgbàlagbà ni yín? Gbọ́dọ̀ sọ pé ṣàgbàlagbà yín ṣe kò ní láàkáyè ni. Àgbàlagbà ni yín olójú ọ̀rọ̀ tá a gbọ́dọ̀ bá àgbàlagbà ń bẹ̀. Àwọn àgbàlagbà tó ní láárí, àwọn àgbàlagbà tó ní láàkáyè, wọ́n ń pòwe wípé ọmọdé ló ń ṣèyàn, àgbà kì í ṣèyàn. Òwe tẹ́ ẹ̀ pa yìí, ṣàgbà ló ń ṣe yín ni àbọ̀mọdé ló ń ṣe yín? Ọmọdé ló ń ṣèyàn, àgbà kì í ṣèyàn. Òwe tẹ́ ẹ̀ pa yìí, ṣọmọdé ló ń ṣe yín ni o àbágbàlagbà? Ẹ kọ́kọ́ yọ èrún igi ojú tọ̀dọ̀ yín náà, kẹ́ tó fẹ́ yọ èrún igi tó wà lójú ẹlòmíì. Ṣé bẹ́yàn ṣe ń tún nǹkan ṣe leléyìí, àbí ṣe lè ń bá nǹkan jẹ́? Ẹ wá ń sọ kìnnìkan ó ti bú mi rí nígbà tí mo wá sí Ìjẹ̀bú Òde, ó mú wá bẹ́yìn, ta ló mú wá bẹ́yìn? Ṣẹ́yìn lọ́lọ́run àbẹ́yìn lànà bí? Ṣẹ́yìn lọ́lọ́run àbẹ́yìn lànà bí? Ìmáàmù òwò àbẹ́yìn ọ̀dẹ̀ dórí múmbàrí, àwọn olọ́bẹ̀ ní kankan o, àwọn lọ kíyàn ni o. Ẹ wá nípa wọn ìbẹ̀yìn bí ti báwo? Ṣẹ́yìn lọ yà sí 1000 ni? Àbẹ́yìn lẹ́ ń kọ́ńtù owó wa Central Bank, àbẹ́yìn ni pírẹ́sidẹ́ǹtì, àbẹ́yìn ni gọ́vnọ̀. Ẹ ṣe jẹ́jẹ́ o. Tágbàlagbà yóò bá fara gbalẹ̀, ó máa fara gbẹgbà o. Àgbà tí ò bá fara balẹ̀ á fara gbẹgbà, ẹ fara balẹ̀.
ẹ kó wọn lẹ́gba àgbà tí ò bá farabalẹ̀ ẹ kó wọn lẹ́gba ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ àgbà tí ò bá farabalẹ̀ ẹ kó wọn lẹ́gba ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ àgbà tí ò bá farabalẹ̀ á faragbẹ́gba ẹ dẹ́ẹ̀dẹ́ àwọn kan àwọn èdè kan àwọn ẹ̀yà kan náà jẹ́ á ní dẹ́ẹ̀dẹ́mi àrọ́ ẹ ṣe jẹ́jẹ́ àwọn ò mọ̀ wípé ẹnìkan àgbàlagbà o àmọ́ pé ẹnìkan àfa àmọ́ pé ẹnìkan ṣéwu o àmọ́ pé ẹnìkan pásítọ̀ àmọ́ pé ẹnìkan bíṣọ́ọ̀bù o àmọ́ pé ẹnìkan póòpù o ó ṣe báyìí ó gbà lẹ́sẹ̀kẹsẹ̀ ni afẹ́ kàn lábùkù níbo lẹ ti gbọ́ rí ẹ̀yin èèyàn wá tẹ̀ ń wo kínní ẹ máa comment sábẹ́ comment section ẹ jọ nítorí tọ́lọ́hún mo fọlọ́hún bá bẹ̀yìn ẹ bá a ṣí ètò yìí ẹ bá a ṣí ẹ bá a pín fọ́nrán ìkólọ fáfáfáfá ẹ bá a copy link ẹ̀ sórí status yìí kọ́ ni pé kẹ́ra sọ pé ẹ wá gbọ́kọ̀gbákọ̀gbé ọ̀rọ̀ tí òkodoro Yorùbá tó sọ ibo lẹ ti gbọ́ rí káàfà kó máa control ìmáàmù ìlú tọ́líà wa ń bí ṣe bá àfa lẹ́yìn méjèèjì ṣe bẹ́ẹ̀ ni pàtàkì lẹ́yìn méjèèjì ṣe bí aṣíwájú ẹ̀sìn lẹ́yìn méjèèjì kí ló dé táṣíwájú ẹ̀sìn kan fẹ́ máa yẹ̀yẹ́ aṣíwájú ẹ̀sìn kan láàrin ọ̀pọ̀ èèyàn ṣé làákàyè wà nù kọ́tà ṣe yẹn aṣíwájú ẹ̀sìn kan ó fẹ́ máa yẹ̀yẹ́ aṣíwájú ẹ̀sìn kan ṣé làákàyè wà nù ẹ̀ ẹ lọ ṣe làákàyè o àwọn ọmọ yín rí o àjẹ lọ́dà yín o àjẹ lábẹ́ yín o ẹni abájẹ lábẹ́ là máa bẹ́rí fún o a ò lè bẹ́rí fún yín ta ni yín gan mo bèèrè lọ́wọ́ yín mo ní kí lorúkọ aṣọ yín lé aláró ẹ ò rí ìdáhùn ṣe sí i ẹ wá kọ́kọ́ wá sọ wípé ìmáàmù ń takò àwọn rábítà ẹlẹ́ẹ̀kejì ẹni ìmáàmù ò sọ́pọ̀tì yín tẹ́ bá sọ pé tẹ́ bá gbóṣù jáde nígbà àwẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ìmáàmù ń sọ́pọ̀tì mufti ilẹ̀ Yorùbá tí ó yàtọ̀ sí mufti tí àwọn rábítà yàn lọ́nà wo ni ìmáàmù òṣèlú wa takò rábítà nígbà tí ayé pé kọ́tà ìṣẹ́nu rábítà kò bófin Ọlọ́run mu ìmáàmù tẹ́tẹ́ pé tọ́dọ́hún lòun máa ṣe òun ò ṣe nǹkan míì tó yàtọ̀ sí tọ́lọ́hún ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹni ìmáàmù ò sọ́pọ́ọ̀tì yín lórí olóṣù dé oṣù wo ló fẹ́ sọ́pọ́ọ̀tì yín lórí ṣé oṣù kóṣù tẹ̀ hàn náà sì yẹn òun ni ìmáàmù fẹ́ sọ́pọ́ọ̀tì yín lórí ẹlẹ́ẹ̀kẹta ẹni ìmáàmù sọ́pọ́ọ̀tì mufti ilẹ̀ Yorùbá bàbá wa tó wà ní Ìwó báwo ló ṣe ní sọ́pọ́ọ̀tì mufti ilẹ̀ Yorùbá o nígbà tí ìmáàmù ní ìṣòro nílùú ìlú wọn àtàwọn ẹbí wọn tálẹ́ntì tó dúró ní ẹ̀yìn aṣíwájú ẹ̀sìn mùsùlùmí yìí kì í ṣe mufti ilẹ̀ Yorùbá yìí nìkan ló dúró ẹni bá pọ́nni nílẹ̀ máa pọ́nlé ẹni bá kọ́ni lábùkù ẹ̀jẹ̀ ká gbá ń kó mufti ilẹ̀ Yorùbá ó dì sáàfù ẹ̀ lọ́wọ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́ láti pọ́nlé láti máa gbé gẹ́gẹ́ pé ìwọ ni mufti ilẹ̀ Yorùbá o kò sẹ́lómi tó jẹ́ bẹ́ẹ̀ mufti ilẹ̀ Yorùbá àti bàbá tó wà níwò yẹn ó dẹ̀ ti jẹ́ náà ó ti jẹ́ wọ́n ti mọyè yìí jẹ́ ìwò pápá ìwò ọ̀nà ta ló mọ̀ mú mufti tẹ̀yàn rábítàrì tí àwọn ọmọ ìyá wọn rí ni àbámọ́ bàbá wọn àbámọ́ ẹbí wọn kankan àbógowó lọ ní ògo tiwa rèé ìmáàmù ilẹ̀ Ògbómọ̀ṣọ́ Sheikh Dr. Tọ́lá Yunusa Ayílára II ìmáàmù gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ àtẹnifẹ́ o àtẹnitọ́fẹ́ ó jẹ́ ìmáàmù lórí ọba ó jẹ́ lórí ìjòyè nígbà tí ìmáàmù wá ní problem nínú ìlú wọn àtọwọn ọmọ bàbá wọn talẹ́nitọ́rí nínú aṣíwájú ẹ̀sìn ọmọ eré sọ fún yín pé ẹni fẹ́ jẹ́ kí ọmọ òun lògo kò ní gbàdúrà kógo kan kó ṣubú ògo ní ìmáàmù Tọ́lá yìí sẹ́yìn fẹ́ jẹ́ kógo yẹn kó ṣubú ni sẹ́yìn fẹ́ jẹ́ kójú ògo yẹn kó máa rálẹ̀ ni ẹ ò sọpọ́ọ̀tì ẹ ẹni kó wá sọpọ́ọ̀tì ní gbogbo kọta ìṣe lọ́nà wo láì sọmọ àlè sẹ́yìn lè ṣe wúwẹ̀ fẹ́mi náà kẹ́mi náà gbà àbọ̀ lè ṣe fẹ́yìn náà kẹ́yìn náà gbà ṣé bóun lè sọ pé ìmáàmù bu yìí tí ẹ ò gbàgbé ẹ wá ní kí ìmáàmù sọpọ́ọ̀tì yìí lórí nǹkan tẹ́ ẹ̀ ń ṣe tí ò dáa ó sọpọ́ọ̀tì yìí tì ẹ lọ tún wá yín ṣe gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń ṣe kò dáa ìwà yín ò dá láàrin ọmọ bàbá tọ̀dọ̀ yín náà ẹ̀yin ọmọ bàbá gbogbo nǹkan tó yẹ kó gbogbo àwọn bàbá yín kọjọ máa jẹ ẹ̀yin nìkan kọ́ lẹ̀ ń jẹ ṣé gbogbo wọn jẹ ẹ wá ní pé kíníkan ẹ̀yin èèyàn wá ẹ ṣeun jàre ọ̀pọ̀ rò kágbọ̀n afẹ́fẹ́ ló ń kó lọ ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn àníkájáde wá káwá fún wọn jẹ ni kọ́ lè máa mọ̀ wípé kò sí nǹkan tó ń ṣe lábẹ́ òrùlé wọn tí gbogbo afẹ́fẹ́ kò fẹ́ síta Òkodoro Yorùbá tẹlifíṣàn ẹ má bá wa wò ẹ má bá wa pín ẹ bá wa comment ojú tẹ fún wa kò ní fẹ́ tí tẹ fún gbọ́ wa kò ní di
ire o. máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún ń dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn.